ìbà f'Ẹlẹ́dùmarè ọba àjíkí ọba àjíkẹ́ ọba lánàá ọba lẹ́ni ọba afúnni ọba agbani ọba ṣèyí òun kábíyèsí Ẹlẹ́dùmarè bàbá adúpẹ́ pé a dá ọjọ́ pé adúpẹ́ pé a dá ìgbà kò Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀ pọ̀kọ̀ ìkan mímu ìkan ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọmọ àròbí ọmọ àtòrì èmi ń tẹ̀mí omi ní fọwọ́ òsì júwèé lé bàbá tèmi ẹ̀yin ńkọ́ orí ètò Gbajúmọ̀ òun la wà atatoyọ̀ dùn gbogbo àwọn abala tẹ máa ń nífẹ̀ẹ́ sí gbogbo ẹ̀ pàápàá òun ló pé pérépéré àlejò mi lórí ètò lénìí òdú ni wọ́n ìṣá ìmọ̀fó lóko bó tilẹ̀ jẹ́ pé ọdún gbọ́ọ̀rọ̀gbọ́ nígbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí la ti ń wá wọn kò dé síbi tá a wá wọn dé wọ́n ti mọ̀ pé màá sọ tèmi àmọ́ inú mi dùn wípé ẹ̀yin olólùfẹ́ wọn ẹ mú òǹfà yẹn báyìí ẹ fi fà wọ́n ẹ fúnra wọn ganan ní Àǹtí Doyin ó ti yá mò ń láti wá inú mi dẹ̀ dùn láti gbà wọ́n lálejò tálẹ́ni tí mo wá ń pèrè látẹ̀ní ẹ jẹ́ kó máa wọlé bọ̀ o ká bẹ̀rẹ̀ ètò yìí èmi mọ̀ pé a máa ń ṣe fàájì gidi gan lórí ètò lénìí ó yá àlejò mi máa bọ̀. ṣé ìjàlẹ̀ gbé wa bá rárá o rárá. àmọ́ ọwọ́ tẹ ẹ kì í ẹ bí ẹni pé lẹ́ẹ̀ni wàá gbà. ẹ pé mo gbọ́ bíìtì yẹn ni. ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. àwa nìyẹn o a kí gbogbo ilé o ẹ kú kalẹ̀. inú mi dùn láti gbà yín lálejò àmọ́ kí ló wáá dé. ó ti tó bí ọdún mélòó kan báyìí ní ṣe tá a ti ní ẹ láti wá sórí ètò yìí ṣíṣẹ́ náà ló mú mi tó yẹn. ẹ má bínú àṣà òpẹ ló kó bẹ́ẹ̀ o ọ̀nà ló jìn o ọ̀nà ló jìn àwọn nǹkan kan àti nǹkan kan ni ò jẹ́ kẹ́ ẹ rí wa ẹ má bínú gbogbo ẹ̀yin olólùfẹ́ gbogbo bẹ̀yìn ẹ má bínú. wọn ò bínú èmi fẹ́ máa rí ojú yín dáadáa. ojú tèmi mọ̀ nìyí èmi mọ̀ yín òdú ní ẹ̀ṣá ìmọ̀fólókò tèmi ẹ júwe ara yín fáwọn tí wọ́n ń wò yín nílé. mú kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o èmi ni ọmọ yín olólùfẹ́ yín Moji Afolayan Ọláyíwọlá. Moji Afolayan Ọláyíwọlá ọmọ ìlú wo gan ni. ìlú yẹn tóbi gan Àgbámú náà ń pè nípínlẹ̀ Kwara. Àgbámú ní ọ̀dọ̀ tí báwo ni wọ́n ṣe ń kí wọn. èmi ni ọmọ aláròmù ọmọ ajá ṣe bí olóko ọmọ àmọ̀ṣégi lọ́dẹ bá ní kù. wọ́n tún fakọ sí. ẹ tí jẹ ńláàdùn èmi lọmọ aláròmù ọmọ ajá ṣe bí olóko àmọ̀ṣégi lọ́dẹ bá ní kù ẹni àdèyí bá sùn tí ò lóyún ọmọ ló tán nínú Olúwa rẹ̀. káàdà oríkìlì. tá a bá ní pé ká máa bí wípé báwo ni iṣẹ́ tíátà ṣe bẹ̀rẹ̀ báwo lẹ ṣe á máa dàbí ẹni pé olúwẹ̀ gan ò rọ́rọ̀ sọ a mọ̀ wípé nínú iṣẹ́ yìí ni wọ́n bí yín sí bàbá yín tí wọ́n ti di olóògbé tí gbogbo àwọn èèyàn tí a máa ń pè ní Adelove a mọ̀ wípé àwọn ni wọ́n jẹ́ ẹni tí ó bí yín ọ̀pákùtẹ̀lẹ̀ ṣe àmọ́ kí wá gan ló dé tẹ́ ẹ wò pé iṣẹ́ yìí mo fẹ́ yàn láàyò ṣé pé ká ní pé bàbá ló ní wo ìlànà yìí òun lòun láti tẹ̀lé ni àbí látọkàn yín lẹ ti yàn láàyò. ẹ ṣe níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi ò fẹ́ràn eré ṣíṣe bàbá mi gan mọ̀ mi ì fẹ́ràn ẹ̀ rárá wàhálà yẹn ti pọ̀ jù torí tó máa wà ní location máa ń lọ tó máa ń gbó wàhálà máa ń kó gbó irinṣẹ́ oríṣiríṣi èrò máa pọ̀ èmi dẹ̀ ojú máa ń tì mí mi ì fẹ́ rí èrò rẹpẹtẹ so iṣẹ́ yẹn ó lágbára ṣùgbọ́n nígbà tá a wá ń dàgbà ìgbà yẹn mo ṣì kéré so ìgbà tí mo wá ń dàgbà mo wá ń rí àwọn ìrírí kọ̀ọ̀kan pé òkè bí kíní ṣe máa ń rí èmi náà dẹ̀ fẹ́ di lágbájá èmi náà dẹ̀ fẹ́ di tàmẹ́dùn kọ́tọ́kọ́ mi fi wá ń fà sí díẹ̀díẹ̀ nìyẹn. eré wo wá ni ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀. ẹ ṣe ọ̀dọ̀ bàbá mi náà mo ti bẹ̀rẹ̀ ìyẹn Ìyániwúrà ní 1985
mo wà nílé àwọn ọmọ aláìníyá aláìní bàbá wọn ṣàkó mi pọ̀ mọ́ wọn ìgbà yẹn mo wà ní form 3 ìgbà yẹn so ìgbà tó máa di 91 tó ti rí celluloid àti kíní wo tó di home video nǹkan kan bẹ́ẹ̀ so àwọn náà ṣe home video ìgbà yẹn ìyẹn ìdí ọ̀rọ̀ ni first production mo feature náà ẹ̀ ìgbà yẹn mo play lead role ìgbà yẹn so ìgbà tó wá di 99 mo wá bẹ̀rẹ̀ àwọn máa bá lágbájá ṣe máa bá tàmẹ̀dù ṣe káàkiri. Ṣé ẹ̀yin ti fi owó ara yín ṣe fíìmù kankan jáde? Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mo ti ṣe ẹyọ kan. Kí làkọlé ẹ̀? Tójúbọlé. Ọdún wo lẹ ṣe? Máa ti tó 4 years ago. Ọdún 4 sẹ́yìn. Nísìnyí. Mo fẹ́ kẹ́ ẹ sọ kékeré yín, kẹ́ ẹ sọ fún wa. Níbo lẹ ti ṣe kékeré yín? Àwọn iléèwé wo gan lẹ lọ? Mo ṣe iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi, Coker Primary School lẹ́kọ̀ọ́ bíbá. Lẹ́kọ̀ọ́. Dẹ̀ mo lọ ilé ẹ̀kọ́ girama ní Kwara, ìyẹn Ìsí-Ẹ̀lúdùn Anglican Grammar School. Then lẹ́yìn mo tẹ̀síwájú mo lọ Ọ̀yọ́ State College of Education. Mo ṣe èdè Gẹ̀ẹ́sì àti èdè abínibí. Ọ̀yọ́ State College of Education yẹn ti wá di Emmanuel Alayande nsìn. Tí ibi tá a ṣe dúró sí. Níbẹ̀ ṣe. Gbajúmọ̀ lẹ́tọ̀, ètò ní Gbajúmọ̀. Àǹtí Mojí, abala yín àtàwọn olólùfẹ́ yín la fẹ́ wọ̀ báyìí. Abala yìí là ń pè ní ojú abẹ. Ṣé ó yá ká sojú abẹ ń kò? Ẹ jẹ́ ká sọ. Ẹ jẹ́ a sọ. Orúkọ mi ni Fatima Giwa. Mo ń sọ̀rọ̀ láti Olúwọlé Urban Plaza. Mo fẹ́ béèrè nípa Moji Afolayan. Most of àwọn eré tí àwọn àbúrò ẹ̀ tọ́jọ́ jẹ́ ọmọ bàbá tó bá ṣe kò kí n fi bẹ́ẹ̀ kópa kò tiẹ̀ ń kópa nínú ẹ̀ rárá àfi tí ọkọ ẹ̀ bá ṣe. Mo wá fẹ́ béèrè pé ṣé wọn kì í ṣe ẹbí ni àbí eré ọkọ ẹ̀ nìkan ló máa ń ṣe. Mo wá fẹ́ béèrè kí ló fà kí nìdí, ṣé kò sí ìfẹ́ ni àbí ìjà wà? Ọ̀rọ̀ ńlá. Ẹ̀yin ni kẹ́ ẹ dá wọn lóhùn. Ìfẹ́ wà o, ìfẹ́ wà láàrin wa dáadáa. Àwọn olóyìnbó máa ń pè wọ́n máa ń pè ọkàn ní sentiment ní ọ̀dọ̀ títí wa kì í fi sentiment ṣe iṣẹ́ wa even nígbà ayé bàbá wa gan. Ẹni tó bá mọ̀ pé kójú òṣùwọ̀n láti kópa nínú iṣẹ́ yẹn ló máa fi sí. So ìyẹn ò mí pé kò sí ìfẹ́ láàrin wa tí mi bá síbẹ̀ lọ́jọ́ iwájú mo lè wà ń bẹ̀. Àmọ́ ní tí o bá ṣe fílẹ̀ báyìí kò sí jà rọ̀ èmi àti àwọn àbúrò mi máa ń sọ̀rọ̀ dáadáa dé máa ń ṣe meeting dáadáa kò sí jà ọ̀kan láàrin wa ìfẹ́ wà. Ìfẹ́ wà. Ẹ jẹ́ àtúpadà sójú abẹ. Mi ni Ọmọ́táyọ̀ Lateef. Mo wà ní iléeṣẹ́ Agboolé Ọ̀kẹ́ tí mo ti ń ta gèlè. So mo fẹ́ sọ nípa Moji Afolayan tó jẹ́ ìyàwó Òjòpágógó. A máa ń láìkì fíìmù ẹ̀. Ó dẹ̀ máa ń ṣe bíi ìyàwó ilé, ó decent, ó máa ń múra nice, kò kàn kí ń wọ any dress. So ó jẹ́ kí n really like fíìmù ẹ̀ gan láti máa wò gan. And then òun àtọkọ ẹ̀ Ọlọ́run ò ní yà wọ́n, ikú tó máa yà wọ́n Ọlọ́run ò ní gbé bá wọn, iṣẹ́ wọn á máa lọ déédéé. Mo tún wá fẹ́ sọ fún wọn nípa pé kí wọ́n máa tẹ̀síwájú láti máa ṣe ìkọ́nilẹ́kọ̀ọ́ láàrin tọkọ láyà sí ọkọ sí obìnrin. Ọlọ́run á dẹ̀ máa wà pẹ̀lú wọn, iléeṣẹ́ wọn ò ní dàrú. Àwọn yẹn wọ́n gbóríyìn fún yín ni. Ọlọ́run ló ń gbóríyìn fún èmi náà dúpẹ́ lọ́wọ́ wọn, wọ́n ṣe ń kú ìfẹ́ wa Ọlọ́run nípa náà fẹ́ náà. Láàárín mi àti yín àti Mojí, báwo lè ṣe pàdé ọkọ yín gan? Kò síbi téèyàn ti lè pàdé ẹni téèyàn máa fẹ́, èèyàn kì í ṣe inú yàrá léèyàn ti máa pàdé ẹ̀. Ó lè jẹ́ orí ìrìn, ó lè jẹ́ ilé ijó, ó lè jẹ́ inú iṣẹ́. So inú iṣẹ́ tí mo ń ṣe láti pàdé. Kí ni nǹkan tí wọ́n wá sọ fún yín tí ẹ fi sọ ẹ mọ̀ pé ńgbà kan bóyá wọ́n ti sọ fún yín tẹ́ni kí wá ni wọ́n sọ tẹ́ fi ní bọ̀dá mo gbọ́. Àtọkù ó dà o ẹni tó jẹ́ fún wọn ó pẹ́ mo fi wọn ṣakọ dáadáa eléré mi ò lè fẹ́ eléré o ẹ̀yin wọ̀nyí tẹ máa ń fi ìyàwó tó lé kíníkan yìí tí ìyàwó yìí máa ń pọ̀ ẹ̀yin nífẹ̀ẹ́ ìyàwó yìí mọ́ tó bá ti bímọ mi ò ṣe bẹ́ẹ̀ mi ò bá wọn ṣe bẹ́ẹ̀ kíníkan nǹkan tó jà fi jẹ mí nìyẹn. Ó ti wá tó bí ọdún mélòó nísìnyí tẹ́tí jọ fẹ́? Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run àti at least 14 years now.
ọdún mẹ́rìnlá lágbára lọ́wọ́ Ọlọ́run. Ilé tí ó dẹ̀ ti ń dùn náà kò ní kan lágbára Ọlọ́run. Ìkorò ò ní wọbẹ̀. Ẹ jọ wà pẹ́pẹ́ fúnra yín. Ìbéèrè míì tí mo tún fẹ́ bi yín àǹtí Mojí, gẹ́gẹ́ bí ìyàwó ilé, gẹ́gẹ́ bí ìyá, báwo ni ẹ ṣe ń ṣe mẹ́tẹ̀ẹ̀ta àti iṣẹ́ tẹ́ tún yàn láàyò? Torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í ṣe ibi tẹ́ ń gbé lẹ ti ń ṣiṣẹ́. Nígbà míì ẹ máa ní láti rìnrìn àjò, ẹ máa ní láti lọ ọjọ́ 2, 3, 4. Báwo lẹ ṣe ń ṣe gan? Oore ọ̀fẹ́ Ọlọ́run ni o, Ọlọ́run ni o, àwa náà kọ́ Ọlọ́run ni, kò tiẹ̀ yé àwa gan. Ìgbà míì tọkọ mi bá lọ èmi àwọn àǹlé màmá mójútó àwọn ọmọ, ìgbà míì tèmi bá lọ àwọn máa dúró ti àwọn ọmọ, so Ọlọ́run ló ṣàǹbá wa. Ṣé ìgbà kankan wà tí ẹ̀yin méjèèjì jọ fi àwọn ọmọ lẹ̀? Dáadáa, ìgbà yẹn máa wá lára àwọn ọmọ ṣẹ́ wa bí kàn jọ bóyá èmi máa tètè dé ni bóyá àwọn máa tètè dé ni, so àlè wà bá àwọn ọmọ yẹn, so bọ́lọ́run ṣe ń bá wa ṣe nìyẹn. Inú àwọn ọmọ tí Ọlọ́run jogún fún yín, ṣé kankan ti ń ṣe bí ẹni gbé ìgbésẹ̀ àti tọ iṣẹ́ tẹ̀yin náà ṣe? àti rí àti ní skul gan ti sọ pé ọmọ yìí iṣẹ́ bàbá àti yẹ kan tó ti rí traces ẹ̀ nínú ayé ẹ̀ pé mo ní anyway Ọlọ́run bá pè lọ́nà ẹ̀ tó dẹ̀ ní ẹ̀bùn ẹ̀, go ahead kó tẹ̀síwájú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ tíátà tí wọ́n ti ti lẹ́nu ń bẹ̀ tí wọ́n ti pẹ́ ń bẹ̀ ni wọ́n máa ń dá ẹgbẹ́ sílẹ̀. Ṣé ẹ̀yin àti ọkọ yín ṣe ní ẹgbẹ́ tẹ́ dá sílẹ̀? Ẹgbẹ́ kò yé mi. Ẹgbẹ́ bíi tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ bí wọ́n ṣe ń ṣe eré. Àwa náà a ní Razol Entertainment, Razol Academy, táwọn náà ti ń kọ́ àwọn ọmọ. Ó ti tó bí ọdún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ lé? Ó mà ti pẹ́. Ṣé kò ti at least ọmọ àti tó 10 years náà. Àwọn ọmọdé wọ́n ti ṣàṣeyege bẹ́ẹ̀ náà ti gbòmìnira. Ṣé lè dárúkọ díẹ̀ nínú wọn tá a mọ̀? Irú wọn ni Táwà Jíṣefín ní, Àyànfẹ́ Adékúnlé tí gbogbo èèyàn mọ̀ sí Mọ̀nsúrù, Fadékẹ́mi, bẹ́ẹ̀ àwọn náà ti dá dúró láyé ara wọn. Láyé ara wọn. Ẹ̀yin olólùfẹ́ àǹtí Mojí, àbọ̀ wa rèé láti abala ojú abẹ. Ṣé wáyé ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bi wọ́n nípa iṣẹ́ wọn, nípa ara wọn ni wọ́n ní àwọn rèé, àwọn á dá yín lóhùn tẹ́yin bá ti ń ju ìbéèrè sí nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín, wọ́n ní àwọn á máa dá yín lóhùn. Bẹ́ẹ̀ bá ń pè àwọn ní 9, 10 àwọn á máa jẹ yín níhò, àbí bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe sọ àǹtí Mojí? Màmá jẹ yín. Ẹ máa jẹ. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Orúkọ mi ni Bukola Awoyemi tí gbogbo èèyàn mọ̀ sí Àrùgbá. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Ẹ máa wo Gbajúmọ̀ pẹ̀lú Doyin Kúkọ̀yí. Àǹtí Mojí, kí lẹ rí sí abala tá a fẹ́? Mo kàn ń nawọ́ ni mi sàn kankan, mo kàn ń nawọ́ ni. Abala tí a fẹ́ wọ̀ yìí, kí lẹ rí sí? Dáadáa náà ni, dáadáa ló wà ní abídí. Ibi tó máa ń bá mi lẹ́rù jù lọ́rọ̀ yìí ò ládé. Kí nìdí? Àwọn gbáǹkọ́ gbèdé wa tẹ máa ń fi béèrè béèrè lọ́wọ́ wa yẹn náà kò sí nǹkan mi. Ìdí tá a fi dá sílẹ̀, tá a fi gbé abala yìí kalẹ̀, òun ni pé ká fi máa dára wa lẹ́kọ̀ọ́ nípa ìṣe, àṣà àti èdè Yorùbá. Abala ṣó láyà òun ni ẹ má tẹ̀ jẹ́ ń bí yín torí mo ti rí bẹ́ẹ̀ ṣe ń ṣe. Ṣé lẹ́mí ṣe báyìí pìkì? Ìrọ̀ ẹ̀ béèrè náà ni ẹ ó dà tí mo jí ṣe láyà. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mú láyà. Mo ní díẹ̀. Ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nínú ṣùkú yìí, 3 lẹ láǹfààní àti mú. Màá dẹ̀ ká fún yín, mi ò ní gbowó lọ́wọ́ yín. Màá kà ẹ dẹ̀ dáhùn. Ó dẹ̀ jẹ́ fún yín ìṣẹ́jú kan kẹ́ fi ṣàdúrà. Àmín. Àmín. Jésù Olúwa wa. Àmín. Ẹ̀yà. 1, 2, 3. Ẹ ṣé. Ìbéèrè 37 tó jẹ́ àkọ́kọ́ tí máa bí ìbéèrè ilẹ̀ máa ti mú jù. Igi wo ni Yorùbá ń pè ní ẹ̀kẹ́ ilé? Igi wo ni Yorùbá ń pè ní ẹ̀kẹ́ ilé? Ẹ̀kẹ́ ilé. Ẹ̀kẹ́ ilé, bẹ́ẹ̀ ni. Igi.
ó ní í ṣe pẹ̀lú ilé. igi ìrókò. àǹtí Moji àlá ló ní í ṣe pẹ̀lú ilé. ilé òpó. igi. kí ló ń ṣe kí ló pọ̀ yẹn ṣe. òpó yẹn máa ń dilé mú ni ó máa ń dilé mú ẹ má jẹ́ sọ òyìnbó ó ń support ilé ó máa ń dilé mú òpó ó máa òpó yẹn ó máa ń gbélé ró. bí báwo. ó ní láti. òpó yẹn máa ń dilé mú. àǹtí Moji ó máa ń gbélé dúró. ibà wo lọ́nà wo. ó máa ń tilé lẹ́yìn. igi tí ó gbé àjà dúró. ẹni tí mò ń wòkè tí mò ń sọwọ́ báyìí. náà máa ń bò ó. ó dáa ìbéèrè ìkeje tó jẹ́ ìkejì tí máa bí yín. ìran ọdẹ wo ló máa ń lo ìjẹ̀ gẹ́gẹ́ bí èròjà ìṣọdẹ wọn. ìran ọdẹ. bẹ́ẹ̀ni. tó máa ń lo kí ni. ìjẹ̀. 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 wọ́n tún lè pè ní ekòló. ẹ gbọ́dọ̀ má gbà. ọdẹ àbí apẹja. àwọn apẹja náà máa ń lo ekòló fi pa. àwọn ni àwọn pẹjapẹja. bẹ́ẹ̀ni apẹja. a lè pè ní ìjẹ̀ a lè pè ní ekòló. ara àwọn Yorùbá gbá nǹkan gbè tí mo sọ náà ni. àmọ́ ẹ̀dẹ̀ wá gbà. báyìí ní ekòló tó fi ń. ìbéèrè kejìdínlógójì àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wo ló máa ń lu ìlù tí à ń pè ní ìpèsè. ìpèsè. bẹ́ẹ̀ni. àwọn aláwo àwọn babaláwo àwọn aláwo. irú aláwo wo. ìlú ìpèsè àbí. ìpèsè bẹ́ẹ̀ni. àwọn olóògbò ni. aláwo. irú aláwo wo. àwọn babaláwo. àwọn oní. àwọn babaláwo. àwọn oní. àwọn oní ìpèsè àbí. àwọn oní. àwọn aláwo ni. àwọn oní. àwọn onífá. àwọn onífá. àwọn ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ ni òun ni wọ́n máa ń pè ìlú tiwọn yẹn ní ìpèsè. àwọn onífá ó yẹ pàtẹ́wọ́ fúnra yín yẹn ṣáà bó tilẹ̀ jẹ́ pé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́. mo gbìyànjú Ọlọ́run ṣé o. àdúpẹ́ o Ọlọ́run ṣé ó ga. mo ti lálejò kan lórí ètò yìí tó jẹ́ pé gba tí wọ́n gba ìbéèrè ṣé méjì náà gbà bí mẹ́ta ni wọ́n bá ti orin yìí bẹnu. Ọlọ́run ṣé. ni wọ́n bá ti orin mu ni kò wá lé tó bẹ́ẹ̀ abala ìyá fi ń dára wa lẹ́kọ̀ọ́ ni. èèyàn ò ní fẹ́ gba òdo so èèyàn náà máa fẹ́ gbìyànjú àti kéèyàn náà sa ipá kéèyàn gba nǹkan tó dáa. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. àǹtí Moji nínú ọ̀rọ̀ yín níbẹ̀rẹ̀ ẹ ní ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan pípé onítìjú èèyàn kan ni yín àmọ́ talent tó láti yanrú iṣẹ́ yín láyò tí ò ní kọrin tí ò ní jó tí ò ní lù bàbá tó bí yín gan-an a mọ̀ pé kí wọ́n má tí ì mú orin ìsẹ́nu ni ohùn wọn dùn lọ́pọ̀lọpọ̀ abala Gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí ṣó yá ká fẹsẹ̀ rájò. máa gbìyànjú. ẹ bá gbóhùn sókè lọ.
rí sí mo gbìyànjú. Ọ̀gá nìyá múdà ẹ gbìyànjú gidi a kò gbìyànjú. Àǹtí Mojí ilé tiwa tó lọ báyìí a dúpẹ́ pé a pè yín ẹ jẹ́ wa níhò láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ àti gbogbo àwa tí a péjú tá jọ ń ṣiṣẹ́ níbí wọ́n ní ká fún yín ní ẹ̀bùn yìí. Nínú ẹ̀bùn wá láti iléeṣẹ́ NAFCAP Enterprises ìsọ̀ tí wọ́n wà ní ìlú Èkó ìyẹn Lagos Island wọ́n ní ká fún yín páwọn nífẹ̀ẹ́ yín. Ẹ̀bùn tún ní láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics and Spa ìyẹn tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Alájà Ṣàǹṣàì ìsọ̀ tí wọ́n náà ó wà nílùú Èkó wọ́n ní nígbàkigbà tẹ́ bá ti wá sórí ètò wípé ká fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó fún mi lẹ́bùn yìí o mo dúpẹ́ lọ́wọ́ olóòtú àgbà iléeṣẹ́ yín wà ní di nǹkan tó máa fi pàtàn tí ò dá lórúkọ Jésù òkè òkè báyìí lẹ́yìn fún òkè òkè lẹ́ máa fọ̀n lórúkọ Jésù ẹ máa tayọ ní láàrin àwọn ẹgbẹ́ yín lórúkọ Jésù bó ṣe máa rí ni ẹ ṣe gan ni o. Kí lẹ wá ní sọ fáwọn olólùfẹ́ yín kẹ́ tó máa lọ. Ẹ̀yin olólùfẹ́ mi mo nífẹ̀ẹ́ yín gan o bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi náà nífẹ̀ẹ́ yín gan bẹ́ẹ̀ ṣe ń ra CDs wa Ọlọ́run á máa bùkún yín ojú tẹ́ fi ń wò wà ní fọ́ èsì ẹ̀ fi ń gbọ́ nǹkan tá à ń sọ nínú ẹ̀ kò ní di lórúkọ Jésù àbọ̀ Ọlọ́run adájú lórí àtẹ̀yìn àtìdílé yín ilé yín ò wà ní dàrú kò ní bàjẹ́ o ẹ ṣé gan. Ẹ ṣé èmi náà á fi àsìkò yìí máa fi máa dágbére àmọ́ kí n tó lọ ẹ jẹ́ ká gbára wa níyànjú wípé ẹ má jẹ́ ká sùn ká bàa lè sùn ẹni bá ti sùn kò ní sùn síbi ire ẹ gbà kẹ́ ẹ gbé yẹ̀wò. Adédoyin Kúkọ̀yí olólùfẹ́ yín ọmọ yín àyò yín mò ń fi àsìkò yìí dágbére pé láyọ̀.